ẹ má bínú o, nẹ́tíwọ̀kì ni o, nẹ́tíwọ̀kì yẹn lọ ń bọ̀ ni, ẹ má bínú rárá. ọ̀rọ̀ tí mo ń sọ lọ ni pé ọ̀nà sí àṣeyọrí. ọ̀rọ̀ ẹni tí mo fẹ́ sọ lọ́sẹ̀ gbogbo àná láti gbọ́, gbogbo àná la dẹ̀ ti mọ̀ ọ́, ṣùgbọ́n tí ò bá wá sí àṣeyọrí rẹ̀ ni ẹ jẹ́ mà pé nínú ogun yẹn náà ló máa wà. mo fẹ́ fi ọ̀sán yìí wípé èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká wá ọ̀nà sí àṣeyọrí wa ní ọdún yìí. kí ni tó yẹ fún àṣeyọrí wa? kí ni tó yẹ fún ọ̀nà fún àṣeyọrí wa yẹn gangan? a gbọ́dọ̀ wà nínú ọdún tí a wà yẹn, má bínú nẹ́tíwọ̀kì Nàìjíríà bó ṣe wà yẹn, lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. ọ̀rọ̀ Námánì ni ọ̀rọ̀ tó wà nínú ìwé àwọn ọba yẹn. Námánì jẹ́ olórí ogun Síríà, torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ogun ló ṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ogun ni kò sí ogun lọ tí kì í ṣẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ adẹ́tẹ̀ pọ́nbélé ni. adẹ́tẹ̀ ni débi wípé gbogbo ayé mọ̀ pé adẹ́tẹ̀ ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ò bá gbọ́ ọ̀rọ̀ sí ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin kékeré ní lẹ́nu, ẹ̀rọ àkókò ní orí ọ̀nà fún àṣeyọrí èyí tó ní. ọ̀nà sí àṣeyọrí wa nínú ọdún yìí mo fẹ́ gbé ìgbésẹ̀ lé, nítorí pé kí ni inú ọdún tuntun lèmi àti yín wọ̀ wá báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. a wà nínú ọdún tuntun lọ́wọ́lọ́wọ́ báyìí. a gbọ́dọ̀ wọ́nà fún àṣeyọrí wa, ohun tá a mọ̀ pé ó yẹ ká ṣe tá a fi bọ́ sínú àṣeyọrí, ọ̀nà fún ìrìn àjò wa a gbọ́dọ̀ wà nínú ọdún yìí. ẹ má jẹ́ ká máa wo ayé wa tàbí ká máa wo ọ̀nà wa pé bó bá ṣe wu Olúwa kó ṣe. kò kọ́ lọ́run o, kò kọ́ lọ́run. tó o bá sọ fún igbe ènìyàn ló ń pè é, káàkiri àgbáláyé ni wọ́n ti ń ké pè é. ẹni tó bá fi ọ̀rọ̀ rẹ̀ sùn, ẹni tó bá sọ ọ̀rọ̀ ara rẹ̀ iná ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni dádì, ẹni tó fi ọ̀rọ̀ rẹ̀ sùn Ọlọ́run lọ́lọ́run ń gbọ́. ẹ̀gbọ́n tí àwọn ẹlẹ́sìn wa kejì wọn a máa pè ní aláwòpa. tó o bá fi ọ̀rọ̀ rẹ̀ sùn Ọlọ́run, kó gbé ìgbésẹ̀ lórí ọ̀nà yẹn láti bá ìpele tó kàn ní ìrìn àjò rẹ nínú ọdún yìí, kò tọ́ o, bẹ́ẹ̀ kò dẹ̀ yẹ tó. a gbọ́dọ̀ wọ ọ̀nà sí àṣeyọrí wa nínú ọdún yìí. tí ìránṣẹ́ yẹn tí í ṣe Námánì tí ò bá gbọ́ sí ẹnu ọmọ ọ̀dọ̀ rẹ̀ obìnrin yẹn ni, kò ní rí ọ̀nà sí àṣeyọrí yẹn. ọ̀nà sí àṣeyọrí wa ṣe kókó, ṣe pàtàkì fún wa ní àkókò tí a wà yìí, àgàgà ní ìbẹ̀rẹ̀ ọdún tí a wà yìí, ní àkókò tí a ṣẹ̀ṣẹ̀ wọ inú ọdún tuntun. èmi náà mọ̀ wípé ohun kankan yẹ ayé yín tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ń béèrè fún ní ọjọ́ tó ti pẹ́. ṣùgbọ́n ní àkókò tí a wà yìí àti ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ pé a gbé ìgbésẹ̀ ìbẹ̀rẹ̀ tuntun, a gbọ́dọ̀ wọ́nà sí àṣeyọrí wa. lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. dádì mọ́mì, mo ní lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. ọ̀nà sí àṣeyọrí òun ni mo fẹ́ sọ lórí ẹ̀ lọ́sàn-án yìí. a gbọ́dọ̀ wọ́nà sí àṣeyọrí wa. tí Námánì tí ò bá wọ́ ọ̀nà sí àṣeyọrí yẹn ni, ẹ jẹ́ mọ̀ pé kò bá kú sínú ẹ̀tẹ̀ yẹn ni. ṣùgbọ́n ó gbé ìgbésẹ̀ nípa ohun tí ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin wí fún un. ọ̀nà yẹn sì tọ́, ó sì mú sórí àṣeyọrí. dáàbì mẹ́ ọdún yìí ṣe kókó, ṣe pàtàkì fún wa, torí pé kí ni ọdún yìí jẹ́ ọdún ìṣògo ńlá, ó jẹ́ ọdún ìbùkún àti àánú ńlá, ó jẹ́ ọdún tó jẹ́ a lè gbọ́ ohun tó ti bọ́ sọ ní ọwọ́ wa ní ọjọ́ tó ti pẹ́, a lè gbà á padà, a lè mú ohun tó ti sọnù yẹn, a lè mú ká wá rí. ẹ jẹ́ ká wọ́n náà sí àṣeyọrí wa nínú ọdún tuntun tí a wà yìí. lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Jábésì náà òun náà wọ́n náà sí àṣeyọrí rẹ̀. àwọn àṣeyọrí wọn pọ̀ nílẹ̀. Jábésì gan-an ó ṣe kíni, ó wọ́n náà sí àṣeyọrí rẹ̀. bó tiẹ̀ jẹ́ pé kọ̀ǹtráktọ̀ ní tòótọ́ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ń bá iṣẹ́, ṣùgbọ́n àmì orúkọ tí wọ́n gbé lára yìí ń kọ́. wọ́n ti pé kí ni ìyá rẹ̀ pè ní ọmọ ìbànújẹ́. ṣùgbọ́n níjọ́ kan ó pa kìtì mọ́lẹ̀, wò ó pé òun yóò wá sí
àṣeyọrí pé kí ni òun yóò pinnu pé orúkọ yìí òun ò tún jẹ mọ́. ṣé mi ayé mi lónìí ohun tá a fẹ́ yẹ pé àfẹ́ mọ́ lórúkọ Jésù a ò dẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. mọ́mí dáàdì mo ní lórúkọ Jésù ohun tá a fi yẹn bí ọ̀tá ni bí ènìyàn ni bí ìkà ìdílé ló bá ń hun sínú ayé wa ni lórúkọ Jésù Olúwa yóò tà nínú ayé tiwọn. a gbọ́dọ̀ wọ́nà sí àṣírí wa ní ọdún yìí torí ọdún ìṣelógo ńlá ni. dáàdì mi ẹ̀yà gbàgbé kan ìbẹ̀rẹ̀ ọdún ni mo wà yìí apẹ̀rúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀ máa ń ní ìgbà kan tó ọlọ́mọdé àmú ìbẹ̀rẹ̀ ọdún ni mo wà yìí ohun tó tọ́ sí ayé mi láti ṣe àṣeyọrí rẹ̀ ọlọ́mọdé àmú yàtọ̀ ṣe ká nínú ayé mi ẹgbàdúrà òkò Jésù agbára Jésù agbára Jésù ọlọ́mọdé àmú ohun tó tọ́ fún iye yín etí àṣẹ àti àṣọrí nínú ọdún tuntun yìí ní orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú ya kó dáwọ́ yín lé mọ́mí dáwọ́ dáwọ́ yín lé àṣọrí àṣẹ ètò tó fún ayé yín láti lò nítorí pé kí ni ayé yín ò dọ̀ wá bákan náà mọ́ mọ́mí dáàdì mo ní ayé yín ò tún ní wà bákan náà mọ́ lórúkọ Jésù ayé bẹ́ẹ̀ ni yóò ṣe sí Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipa ìjàgbára Ọlọ́run jẹ́ mú o kí ní ṣe àpẹẹrẹ ìbùnújẹ́ iṣẹ́ lóun ó gbé wọ òwe àbí ètò ń bẹ nínú ìrìn àjò ògo mi etí òjò ayé mi kó ṣe kí ni kó ṣáájọ kí èmi mo ní ayé mi mọ̀ pé ayé mi ṣe kí ni ó ti pé mi báyìí ọlọ́dẹ̀ mú gbogbo àpẹẹrẹ bẹ́ẹ̀ tó rò pé ó ń gbé sínú ayé mi lónìí ní orúkọ Jésù tó yá finá rẹ̀ jó àdúrà orúkọ Jésù agbára Jésù ọlọ́dẹ̀ mú gbogbo tí ìṣàpẹẹrẹ bẹ́ẹ̀ gbogbo tí ìṣàpẹẹrẹ àṣẹ rí àtọ́ yẹn àdílé àbíyàn yẹn lónìí ní orúkọ kan náà bẹ́ẹ̀ yóò Jésù wa àmín 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 lórúkọ Jésù ọ̀fọ̀ Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa agbára olóò gbogbo kòtò inú ayé mi gbogbo kòtò ọ̀ka etí ènìyàn rò pé ẹni wọ́n mọ̀ bá rìn ìrìnàjò ayé Ọlọ́run bá jẹ́ mọ́ ọdún tó wà yìí ẹ̀dá ọkọ̀ yín èmi lágbájá ọmọ lágbájá gbogbo kòtò ọ̀ka etí ènìyàn ibi tó gbé wọnú ayé yẹn lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run má jẹ́ mọ́ kó fàyín jáde kó níbẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára Jésù tó kò ka etí ayé ọ̀tá ètò gbé wọnú ayé yẹn lónìí ní orúkọ Jésù Kristi bàbá Olúwa kó fàyín jáde kúrò nínú rẹ̀ ní orúkọ Jésù bàbá fà wọ́n jáde ẹ̀mí fàyín jáde kí kò tó ká nínú Jésù jẹ́ kí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi ẹni lọ sọ ẹ̀mí bá ní ipá àti apá Olúwa o gbogbo ogun èyí tí ayé ní òun yóò mọ bá ayé mi fà á jẹ́ pé wọ́n wù pé afẹ́ mi tẹ̀lé wù pé àwọn òdòdó náà lọ Ọlọ́run má jẹ́ mọ́ Olúwa jẹ́ ayé lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi Ọlọ́run má wò gbogbo kòtò àṣírí àti àtọ́ àti kòtò ọ̀ka tí ọ̀ká rò pé wọ́n gbé wọ́n yẹn lọ́gánlọ́gán lórúkọ Jésù kó fà yín jáde kúrò níbẹ̀ gbogbo òní òun ọ̀sẹ̀ ayé ń dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò ní lórúkọ Jésù olùkọ́ ayé ń gbà kúrò lọ́wọ́ bàbá o ayé ń gbà ọmọ o ayé gbà ní orúkọ Jésù mọ́mí dáadáa ayé yóò pè yín mo ní orúkọ Jésù gbogbo ẹ̀mí tó ń ṣe ayé ń dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó àwọn lẹ́bi bàbá dá wọn lẹ́bi lórúkọ gbèrè jù gbogbo ẹ̀mí tó lóun ò ní gbòhun ó sì gbẹ̀rẹ̀gbẹ̀ odò yẹn lórúkọ Jésù Olúwa kó fi kú òjijì pọ́n dànù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù.
fún Ọlọ́run ẹ̀mí ọba tó lágbára ọdún tí mo wọ inú rẹ̀ yìí yóò bá ní pé àwọn àjọ pé ayé mi Yorùbá mi ọdún tí mo wà yìí ẹ̀yin lẹ́sọ̀ pé èmi lágbájá ọmọ lágbájá ọdún tí èmi wà yìí tí ò bá ní àmọ́ kájọ́ pé èmi lágbájá ọmọ lágbájá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀yin ọba tó wà ní ti agbára wọ́n nínú Yorùbá ní ipò lórúkọ Jésù àjọ pé bàbá ọ̀rọ̀ yóò gbìyànjú mami lọ́dún yìí yóò pè yín bí yóò bá rí nǹkan yóò pè yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù. ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o ọdún ìṣelógo mi ẹ̀yin lẹ mọ tẹ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin lẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ ní gangan ni ẹ sọ fún Ọlọ́run ìrìn àjò tẹ́ ẹ fẹ́ fún ìrìn àjò ayé fún ọdún yìí ibi òwò yìí tẹ́ ẹ fẹ́ wà yẹn gan tí ó pé ayé ẹ̀yin ni ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ògo mi nínú ọdún mi mo fẹ́ kó tàn Ọlọ́run kí òwò mi kó kí bojú kó rí ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù àti Jésù àgbẹ̀rẹ̀gà Jésù Kristi ọmọ májẹ̀mú Olúwa kó jẹ́ kí ògo yìí kó wọ́n ní bí ẹ ṣe wà lẹ́yìn orúkọ Jésù ògo ẹ ṣe lẹ́kìtà ń tẹ lọ́ọ̀fù yẹn lórúkọ Jésù ọmọ alẹ́ lórúkọ Jésù ògo yóò gbogbo yẹn kọ Jésù Kristi ògo yín yóò gbogbo ayé yìí bẹ́ẹ̀ yóò rí Jésù Olúwa àmín 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 Jésù ẹ sọ fún Ọlọ́run ẹ ṣe ìránṣẹ́ rẹ̀ ẹ fẹ́ yín mẹ́tọ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ẹgbẹ́ ọkùnrin mi ṣe mẹ́sàn-án nítorí pé ni a fi ohun tó jọjú hàn ayé ní ọdún a fi ohun tó jọjú hàn ayé ní òyìn lórúkọ sórí yóò pè yín ẹjẹ àfúlànà ẹmọ ọba ní ìgbà tí bára Olúwa o níbo ni ògo mi wà níbo lògo mi wà wá sí ìrìn ìlú ní ibì kan níbo lògo mi tí ń ṣe níbo mi tó mi sì ń bẹ ní ìlú mìíràn Ọlọ́run tí sáré ògo yẹn sì wà gómìnà àdúrà wọ́sù àbúrò Jésù ọba tí sàwárí ògo olùwàwárí fún yín mọ́mí dáàdì brother olùwàwárí ògo fún bẹ́ẹ̀ lórí Jésù Olúwa àmín àmín lórúkọ Jésù aládùúrà ní àgbàkúlẹ̀ àdúrà ẹ̀ ní mà dáàdì àgùnì àdúrà kò sí ní ta fẹ́ fàyè wá ṣẹ́jú kí máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀mí ọba tó wọ̀ ní pẹ́ẹ́pẹ́ ẹ̀jọ́ ti ba ayé ẹ̀ jẹ́ nínú ogun àdàbí tí wọ́n fi ń da ayé mi láàmú ìwọ ogun àdàbí tó dẹ̀ láàmú ìwọ ogun ẹ̀jẹ̀ tó fọ́ yé mi ní ọjọ́ ó yá ayé mi gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù kí ló gbọ́dọ̀ Ọlọ́run má jẹ̀ mú o Olúwa kó gbà yín lọ́wọ́ bí ogun àdàbí fi ayé yín láàmú yẹn ní orúkọ Jésù Olúwa kó jẹ́ yín gbà kó bẹ́ẹ̀ lórúkọ Jésù ayé kó pè yín mọ́mì brothers mo lè yín pè yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ sọ Ọlọ́run ẹ̀mí ọba tó wà ní ipá àti agbára gbogbo ṣùgbọ́n yé mi Ọlọ́run bá fòun sí lónìí gbogbo ìwọ gbé mi Ọlọ́run mo rán ọ sí oṣù gbọ́yé mi yá yóò rọ́kọ̀ọ́nù ayé mi gbàgbà orúkọ Jésù alá Jésù Jésù oṣù ayé yín mọ́nà lónìí orúkọ Jésù Kristi Olúwa kò fẹ́ gílé gbogbo ayé yín lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ́ òyà kúrò mú ayé yín kúrò bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò
ṣùgbọ́n yẹn lórí ẹ̀sùn mọ́dáàdì ẹ̀ tó kúrò rẹ̀ mọ́ gbogbo ẹ̀jẹ̀ èyí tó fi lórí orúkọ Jésù ó ti jẹ́ Ọlọ́run ti fọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ni yóò Jésù àmín 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 lórí ẹ̀sìn ẹ̀jẹ̀ aṣọ Ọlọ́run pọ̀ nípa àti agbára Ọlọ́run ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ dìde fún mi níbi tí yóò ti lérò pé táyé ti lérò pé kò ní sí ìrànlọ́wọ́ fún mi tí ayé ti lérò pé kò ní sí ìrànlọ́wọ́ mi Ọlọ́run má dùn ó lábìdé níbẹ̀ fún mi gbàdúrà orúkọ agbára ńlá Jésù agbára ga Jésù níbi táyé rẹ kò sí ìrànlọ́wọ́ fún mi dáàdì brother sister lórúkọ Jésù Olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún yín àánú tó fò báyìí lọ́wọ́ Olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún wọn bàbá gbé ìrànlọ́wọ́ dìde fún ọmọ gbé dìde fún ẹ̀mọ́ gbé ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ tó lọ fà ayé yín lónìí náà sáyẹn ní ọ̀rọ̀ Jésù Ọlọ́run má jẹ́ kó jogún fún yín mọ́ mi bàtà má jẹ́ mi lórúkọ Jésù Olúwa jogún ẹ̀ fún ìrànlọ́wọ́ tó lọ fà ayé yín èyí nílá rẹ̀ mọ́ èyí jì mọ́ èyí tẹ̀fí náà mọ́ fún ohun kan tàbí kejì lónìí ọ̀rọ̀ Jésù bàbá gbé fún yín ọmọ kó jogún ẹ̀ fún yín ọmọ kó jogún ẹ̀ fún yín lónìí ọ̀rọ̀ Jésù ló gbà àbí yóò dìde fún yín yóò yà yín lẹ́nu bẹ́ẹ̀ ni yóò rí Jésù wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ lọ sọ fọlọ́run ká tó lọ sínú ìpele àdúrà mi ẹ̀mọ́ ọba tó pọ̀ ní pàtà Olúwa mú ọ̀rọ̀ ayé mi ẹ̀mọ́ gbé wọn àmọ́ olówó ṣùgbọ́n pọ̀ ti sá ọjọ́ ti sá ẹ̀mí fún rẹ̀ mọ̀ nínú ayé mi pọ̀ ti sá nínú ayé mi ọlọ́dọ̀ ó yẹ kó gbà orúkọ Jésù agbára Jésù agbára ogun tí wọ́n fòpin sí ẹ ṣàmì ẹ àmì mọ́mí dáàdì lórúkọ Jésù gbogbo bọ̀dìsá olówó ṣùgbọ́n bọ̀dìsá lónìí ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa fi àṣẹ dá yín lò ẹni máa ṣe kó fi àṣẹ dá yín lò wàhálà ìdààmú lọ́wọ́ ìṣẹ́ rere yín ẹ lórúkọ Jésù fi bú lónìí ẹ tún rí wà mọ́ wàhálà ìṣẹ́ rere nínú Jésù tó jẹ́ ìpín bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi à ń lọ́nù pẹ̀lẹ́ àdúrà mi nà ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run má jẹ̀mú ọdún la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí Olúwa rẹ̀ sísun nínú ayé mi ọmọ tó ti gbogbo ayé yìí etí gbogbo etí yóò máa sọ káàkiri etí ẹnu yóò máa rò ó pé Ọlọ́run ti ṣe kíni ó ti yẹ ẹ̀rí abáṣẹ lóhùn Ọlọ́run má jẹ̀mú ẹ̀yìn lẹ́dàá kọfí bàbá ìyanu ńlá etí gbogbo ojú yóò rí tí ẹ̀rọ máa rò káàkiri ṣe ó yẹ fi sínú ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ìyálà èyí tó fàyè nínú orúkọ Jésù Olúwa kò fi ṣe bàbá kò fi ọmọ fi ṣe etí ojú yóò rí tó máa sọ ẹgbẹ́ ọmọ rẹ̀ káàkiri tí ó lọ gbẹ̀ ọlọ́dà yín lórí ìbẹ̀rẹ̀ ọdún tuntun lónìí orúkọ Jésù Olúwa kò ṣe fún yín mọ́mí dáàdì Ọlọ́run yóò ṣe fún yín ibi tí àwọn ọ̀dọ́ dúró sí ẹ ti kọjá bẹ̀rẹ̀ lórúkọ Jésù ibi tí àwọn ènìyàn rò pé àwọn fi yín pamọ́ sí lórúkọ Jésù nípa ọ̀rọ̀ táyé ọmọ ẹ̀kọ́ ti fà yín jáde náà lórúkọ Jésù ẹ ò tó wọnú lórúkọ Jésù ẹ ò tó wọnú èdè kàmá lórúkọ Jésù ẹ ò tó wọnú èdè ẹni bímọ gbogbo èèyàn bí èèyàn yẹn lórúkọ Jésù lórí ẹyẹ bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi ẹ fún Ọlọ́run ẹ máa bá ti Ọlọ́run má jẹ́ ó yẹ pẹ̀lú ìrànlọ́wọ́ ńlá tó fún ọdún tuntun àwọn mìíràn lọ́wọ́ báyìí àwọn mìíràn tí wọ́n lọ́wọ́ báyìí ẹ̀rí ẹ̀mọye mọ́tò là ń gbọ́ tí wọ́n ń gbé kọjá ẹ̀mí ìyàn ló ń lọlé tuntun yá ẹ̀dí náà
sísítà mi fíìsà yẹn yẹ ayé yìí fẹ́ẹ́ tó pẹ́ tí àwọn lè ṣe lórúkọ Jésù mi ọdún yìí ní lọ́wọ́ fíìsà rẹ̀ ti ẹ̀dá wọn ó lò fún ipò rẹ̀ ní bẹ́ẹ̀ ni ẹ̀dá wọn lò fún dáàdì mọ́mì mo ní òní ní ìsìn fún fíìsà tí ó rìn yín lọ lókè ẹ̀fẹ́ lọ ètò wọ ọkàn yẹn kí sì ṣe tẹ́tẹ́ lọ kú sílẹ̀ ní oṣù parẹ́ èyí lọ tẹ́lẹ̀ mú òwò yín wọ́n ní bá ṣe lórúkọ Ọlọ́run má jẹ̀mú kó sèyí dé ìlú náà oore tó ayé tó wà níbẹ̀ yẹn Ọlọ́run kó gbà fún yẹn bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi á lọ tún àdúrà yẹn là Ọlọ́run sọ pé àdúrà yẹn kì í tí kò tó a ò tó fọlọ́run bó ṣe yẹ kó yẹ sí rẹ̀ ẹ̀jẹ̀ sọ etí rẹ̀ láti gbà yín náà sọ yìí ẹ̀yin láti sọ fún rẹ̀ àdìsẹ́ wọ́n ètò tó lọ fún ayé mi ohun ọ̀tún tí ẹni lè ti nínú ayé mi mo fẹ́ lórí ẹ̀yin ní tẹ̀lifóònù nẹ́ẹ̀tì ẹ̀fún ní ijó àkókò ta ló fẹ́ lórí ẹsẹ̀ ọba tó wà ní agbára ó yí wo lóore yàn dadi ẹsẹ̀ tó kọ́ wo lóore yín kan mọ́mí ẹsẹ̀ tó kọ́ lọ́rùn kọ́ wo brọ́dà sísà yín oore yín fẹ́ lọ́wọ́ yẹn kò gbọ́dọ̀ ní tẹ́ ọlọ́run kò gbà lẹ́yìn lọ́wọ́ ìṣúra orúkọ Jésù agbára ńlá Jésù agbára gàgà Jésù oore yín tó wà ní àfi láti mú ìlú lẹ́yìn bọ́ ni òní ní ìsinmi wọ́n tó bẹ̀rẹ̀ àbọ̀ bá ṣe fi bàbá kó ṣe bẹ́ẹ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ tó bá mi Olúwa kó gbà òròyìn sí níwájú tó bá jẹ ó yẹ gbà síwájú tó bá sùn ẹni kó máa lálàárí àwọn tó rè fún yín òní ní ìmẹ bẹ́ẹ̀ ni ó rè Jésù àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ àtọ́jú ẹgbà ní kàkà ẹ̀mí mọ̀ bá ní pàtì níbo ló ní wà sáàárín àwọn òfófó ni àbí láàárín àwọn aláwọ̀ dúdú bẹ́ẹ̀ wà wọ́n lè ti ṣàwárí ọba tí ṣàwárí òwò ṣàwárí olóore fún mi oore mi tí wọ́n wọ́n wá gbà lẹ́mi lọ́wọ́ ẹgbà dúrà orúkọ Jésù Jésù àgbàgà Jésù oore yín bẹ́ẹ̀ bá jẹ́ aláwọ̀ fúlọ́wà bọ́ọ̀lù tí orúkọ Jésù Olúwa kó wọlé lọ́wọ́ ní lọ́jọ́ bá jà ní àwọn dúdú lọ́wọ́ wà Ọlọ́run ti fẹ́ gbogbo yín lè yín lọ́wọ́ láti ọwọ́ rẹ̀ bàbá kó ṣe bẹ́ẹ̀ ọmọ kó ṣe bẹ́ẹ̀ oore yín orúkọ Olúwa kó gbà lé yọ bàbá gbà á fún yín ọmọ gbà á fún yín ẹ̀mí gbà á fún yín oore yín ò ní ìṣẹ́ tó bá ṣe lóore bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ jẹ́ Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ọlọ́run àjà fàṣẹ dáwọn ẹni mẹ́rin fàṣẹ dáwọn ẹni ìwọ̀n tí wọ́n lè bá gbàgbọ́ ọlọ́run fàṣẹ dáwọn lóhùn bàbá wọ́n yá fi àṣẹ dáwọn lóhùn kí wọ́n gbàgbọ́ ìwọ ọlọ́run bẹ̀rẹ̀ nítòótọ́ lórúkọ Jésù ọdún yìí ò gbọ̀gbọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n jẹ́ kọ́dún ìbọn pọ̀ oyè Jésù wọlé àmín 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 lórúkọ Jésù Kristi nínú ìpele àdúrà mi ní